تحية وبلد سلامي وحمي طيبة حلا وقف عند ذاك القبر في روضة التي تكون يمينا للمصلي إذا صلى إلهي أنت للعلماء أمن فكن للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء فضل فكن للشيخ محي الدين فضلا إلهي أنت للعلماء جاه فكن للشيخ محي الدين جاها إلهي أنت للعلماء ستر فكن للشيخ محي الدين سترا سلامي على المختار من خيرة الأمم وأكرمه مبعوث به رسل قد ختم سلامي على من سار ليلا إلى الهدى وكان له جبريل من جملة خدم سلامي على من شق جبريل صدره صغيرا ولم يشكو لذلك من ألم سلامي على من شرف الله قدره وأيده بالمعجزات وبالحكم سلامي على من قال للناقة شهدي بأني رسول الله قالت له نعم سلامي على طه وياسين والضحى سلامي على الممدوح في النون والقلم سلامي على من قال للضب من أنا فقال رسول الله أرسلت للأمم سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم والله أعطى للنبي محمد فضلا به قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما إن كنت تبغي للأمم رحيلا اللهم صل وسلم على روحي سيدنا محمد صلى الله عليه وسلم كيلو دجي صلى الله عليه وسلم
àwọn tí ò wá ọlọ́mọdé wọn ó jàre wa. Àmín. Yòǹbó rẹ jákè dáadáa. كنت تبغي للأمم رحيلا والموت بك لو أردت سبيلا. Akí Ọlọ́run. Allah. Ló tẹ̀ bá kí dáadáa. Ọba tó ṣe pé ja'ala mulukan bil ma'asiya abida. Ọlọ́run tó ṣe pé bẹ́ẹ̀ bá jọba ayé látara ẹ̀ṣẹ̀ Ọlọ́run lè sọ dẹrú. Allahu Akbar. Látara ẹ̀ṣẹ̀ yóò di àtẹ̀mẹ́lẹ̀ fáwọn tí ò tó. Lẹ́rú fi ń bà wá. Téèyàn bá yàn tó máa rí ò bá yàn ó dẹrú ayé náà nù. Láàfin lè ṣe bó ṣe wù wá. Now. صل على خير الأنام محمد. Ọlọ́run tẹ́ sì rí bí tọ́à tí ẹ bá tẹ̀lé tiẹ̀ ó lọ sẹ́rú di mùlúkà. Allahu Akbar. Ń lọ̀rọ̀ dírù ẹni tí wọ́n rán bàbá ẹ̀ ká Ọlọ́run ní ayé ẹ ló máa pèsè wọn. Allahu Akbar. Bí tọ́à. Gbogbo àwọn tí ẹ dá àbá tí aláàmú là ń tẹ̀mọ́lẹ̀ lónìí. Allahu Akbar. نعم الإله على العباد كثيرة. Mẹ́fà kìíní àti gbọ́ wáàsí. Mo ti sàdé ìpẹ́ ní sí wáàsí. Ńgbà tá a pẹ̀lú ọ̀dọ̀ Sheikh Abdulmumin. Mo ní a máa fi wáàsí lọ wá àwọn tí ò tó afẹ́ máa rí àfihàn àti tí ò tí yọ wà náà nígbà tá a bẹ̀rẹ̀ wáàsí. Bẹ́ẹ̀ ni ìmáàmù àkọ́kọ́ mi tí mo jẹ pé ìyẹn máa di ìmáàmù láyé tó ti ní mọ́ṣáláṣí 1st October 1990 mo jẹ. Sọmọ ọdún mẹ́rin ni mo wà tí wọ́n á di ìmáàmù gbà náà 31 years sísè ní ti ń kírun jímà. إن كنت تبغي للأمم رحيلا. Ìwọ lè máa wọjú orí àtètè gbaṣẹ́ lọ́wọ́ àtòbíà. Àyètè gbàṣẹ́. والمأوذ بك لو أردت سبيلا. Ẹni bá yóò mú ànábì òní ṣòfò. صل على خير الأنام محمد وحذر هديت بأن تكون بخيلا. وحذر هديت بأن تكون بخيلا. Àwa kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ bá wa kí Sallallahu alayhi wa sallam. ànábì kú sẹ́. Ànábì kú sẹ́. Ó máa kú sẹ́. Kú sẹ́. Wọ́n ròyìn ọkùnrin kan pé ó ní ẹ̀sìn. Mo lẹ́sìn. Ó ṣe pé ànábì wo ni mi ò mọ̀. Èmi ò mọ̀. Níjọ́ tí wọ́n fi hàn ànábì sóni. Sóni. Ànábì ni ẹ lọ padà. Ẹ lọ pa. Kí ló dé? Kí ló dé? Abubakar ti máa lọ sọ́kọ̀ ní ìnìkọ́sẹ́ lọ pa ọkùnrin. Lọ pa ọkùnrin ọ̀hún. Yóò wọ mọ́ṣáláṣí ó bá ti yan náfìlà lọ. Allahu Akbar. Ó lànà bí ní ń pa àyàn. Ó sì ń kí Ọlọ́run Ṣé kí lọ́wọ́. Ọlọ́run lọ́wọ́? Ń kọsẹ̀ fún ọ lónìí. Ń kọsẹ̀ fún ọ lónìí. Kò lè pa. Èyí lè pa. صل على خير الأنام محمد. Bàbá sọ̀rọ̀ àti mò ń bẹ̀ jọ. Ó dá ìwọ Umar kọ́ àbí Uthman
lọ pa lọ pa. ó ń bá nígbà tó forí kalẹ̀ fọlọ́run. Allahu bàbá ọlọ́ àṣekẹ́ lọ jòkó mọ́ fànábì bẹ̀yìn ẹ̀ ní sófò. وحذر هديت بأن تكون بخيلا. ó ní ànábì ní ń pa ọ́ Ànábì ní ń pa. wọ́n lọ wà lórí ìforíkalẹ̀ tó yẹn náà fílà lọ́yìn èmi ò ní lè pa ọ́. Òun lè pa ọ́. ó tún kọ sẹ́fà ànábì Sallallahu òun náà alaihi tún wasallam. ya ó sá lọ kò sí padà wá mọ́. Allahu akbar. صلت ملائكة السماء على النبي. wọ́n wá ń tó bọ̀ wọ́n lórí sídìí àlì Karamallahu wajhahu. ó lè lọ pa àyíká àwọn ṣáájú mi ò lè pa Wọn ò lè pa. Wọ́n họ ní. tí wọ́n ò tún wá kọ Tí sẹ́yìn. wọ́n tún kọ sẹ́ni. bó sì gbọ́ pé ànábì dákọ àlíbá ẹ̀ òun náà kàn járùn níbi tó bá dé ni Wọ́n fẹsẹ̀ fẹ́. wíńdò ló gbà jáde. Allahu akbar. والرب صلى àwọn ilé iṣẹ́ ẹ̀ bá sọ̀ọ́sá ti bá ń bẹ Sọ mọ́ bá ń bẹ mọ́. ikú fòrò nù. Allahu akbar. àmọ́ ẹ lọ wo dáadáa o tẹ́mi rẹ bá gbọ́ ní ọba ìsìlámù jẹ́. Allahu akbar. والرب صلى واصطفى خليلا. mo kí baba Sàláàtì Sheikhu. ẹ bá wa kí baba Sàláàtì dáadáa Sheikhu. ó kẹ̀kẹ́ tó kilẹ̀. Sheikhu. صلاتي وتسليمي وأزكى تحيتي baba Sàláàtì Baba Salati. على àwọn المفيد kéré púpọ̀ ṣùgbọ́n pọ̀ jẹ́ kó jẹ́ kí n ní experience tó pọ̀. مختار خير mo máa ń sọ البرية. ìyẹn lè kéwù jù mí lọ àmọ́ àyè tí mo jòkó àyè kan fín náà mọ́ mi ni أنعم الله عليكم. àyè tí wọ́n máa taari èèyàn olókùn ẹni tó fẹ́ súpò ní fẹ́ kó yè ní àbàrù. صلاتي وتسليمي وأزكى تحيتي. bàbá Sàláàtì ọ̀rọ̀ kan ṣe ẹ̀rọ fàájọ́ kan gbogbo èèyàn wá jáde èmi náà wá jáde kábíyèsí ọlọ́fà ni kí n wọlé wá ó náà sọ ọmọ nǹkan ó ní kí n sàn tí ń jà lọ́ọ̀kan ní òpá ọ̀ sọ́ra tó tẹ̀ lọ tí wọn ò lagi mọ́ lórí ó lọ́ọ̀tà rẹ̀ ò lè pa ọ́ wọ́n ti máa bọ́ ọ ṣe rí bàbá Sàláàtì ẹnìkan ò lè ṣàbúrú fún yín kò sì lè ṣàbúrú fún léwu àwọn akọ́mọ́tòrò ni wọ́n máa ní kẹ́ máa bínú. Allahu akbar. Bàbá ẹni tó ga ní nǹkan wá tí ó ṣe. ìgbà tó rẹ̀ mi ń sọ̀rọ̀ ní ìsìn bẹ́ẹ̀ nìkan gbà bá wọn mo kí ẹnìkan lọ́wọ́ dé ń tò ní kì í ṣe ọ̀rọ̀ orí Facebook ó ní yóò bá yálàyà rẹ̀ ó yà drive kọjá jẹ́jẹ́ tó rọ́jọ́ rẹ̀ ti pé òun wẹ́ni tí ó lọ nǹkan mọ́ lọ́rùn. Bẹ́ẹ̀ni, òun ẹni tí ó sọ lẹ́nu. tí n bá páàkì jọ náà wọ́n lù pàṣẹ mi lọ́rùn ni. Bẹ́ẹ̀ni. kì í sọ̀rọ̀ Facebook rà ní tẹ́sí bá ó yá lójú mi báyìí Bẹ́ẹ̀ni. yálàyà rẹ̀ kò ní dáa fún. Lójú korojú. bẹ́ẹ̀ mi ṣe máa kíyàn tó ti máa mi láà kí n máa kí omi mọ̀ kọ́lọ̀ tẹ̀ ni. tí báyìí lè dúró tójú mi bá kòrò ńjọ́ náà wọ́n yà wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹran ni. ó yà bá tèmi lọ. ẹ gbọ́dọ̀ bínú ju èmi kàn fẹ́ máa bẹ̀yìn ẹni bí mo sá bẹ̀yìn. kì í ṣe pé rí nǹkan rí mo rí mẹ́wàá rí Bẹ́ẹ̀ni. mo rí àìmọye rí ìjà gbogbo àfáàní tèmi àwọn afẹ́ ní kúndí ẹni kùdí ẹni kùdìkùdì. صلاتي وتسليمي وأزكى تحيتي. àwọn tó bẹ dáhà láwọn tó bá ti lu góòlù báyìí Lọ́rùn góòlù. ẹnìkan fẹ́ kán ọsàn Ó fẹ́ kán sàn. bàbá Sàláàtì ó fẹ́ kán ọsàn Ó fẹ́ kán ọsàn. yóò wá kán ọsàn Yóò kán ó ọsàn. bá dóko ló bá bá ìjímèrè lórí igi Allahu akbar. ó sì ti jẹ gbèsè owó ọsàn ní ìsàn Àbí kó rọ́sàn mú délé. àbí kó rọ́ọ̀sàn mú délé ó wà lọ sa òkú tó kúnnú apẹ̀rẹ̀ tó bá ti wá lẹ òkú mọ́ ìjímèrè ó kán ọsàn yóò lẹ̀ mọ́ Yóò lẹ́ wọn. tó bá ti lẹ̀ kó Tó lẹ́kọ̀ọ́. òun ó kán ọsàn yóò lẹ̀ mọ́ Yóò bọ̀ sàn dá padà. bó ṣe pé déédéé apẹ̀rẹ̀ kan kó kàn gbàgbẹ́rẹ̀ ní bá ń lọ ilé kó lè jà tán. Ìjà tán. àwọn èèyàn fẹ́ fi pàǹdà gba gold lọ́wọ́ ẹni tó ní Lọ́wọ́ ẹni tó ní. peter ò bá sì dé wọn ò ní ní gold jágbà. Allahu akbar. الله الله أنعم الله عليك.
صلاتي وتسليمي وأزكى تحيتي Mokishak Baba Salati. Baba tó lẹ́rù tí sì ń gbé. Ọlọ́sì máa bá yín gbé. Àmín. àmín àlàálẹ̀. Mo kí bàbá ní gbogbo Ọ̀ṣun. Gbogbo Ọ̀ṣun. Bá ń kí bàbá ní. Ṣéhù. Bàbá ọlọ́dún Bàbá ọlọ́dún. kò ní bàjẹ́ fún yín. Àmín. Ẹ jẹ́ orí dẹ́rẹ́wù. Grand Commander. The warrior. Bó lọ wí. Salati Bẹ́ẹ̀ yóò bá nírú yín, ìta ni wọ́n ti palẹ̀kùn wálé. wa taslimi wa zika tahiyyati Wa azka tahiyyati. wa zika tahiyyati Bẹ́ẹ̀ni ti kéwòn. ala al-Mustafa al-Mukhtar khayril bariyati. Ẹ tó bá lẹ́yìn sí àáfà ẹ̀ ṣe sheikh. Ó ti ṣiṣẹ́. Ó ti ṣiṣẹ́. Kí n dín yóò máa dá ẹ sáàfà ni? Dáni ẹ sáàfà. Tani Isa Ẹ táwọn àfà bá gbà fún, wọ́n rí nǹkan lára ẹ̀ náà gbà fún. Bẹ́ẹ̀ni. Kódà kí tó sanwó tẹ̀ náà la tó fi gbà fún yín. Ẹ ná pẹ̀lú kírímọ́ńkà ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run da owó pọ̀ máa àfà wà ní. Bẹ́ẹ̀ sì ń ṣe ni ẹ máa bá a lọ. Ẹ máa bá a lọ. Kódà ń fẹ́ kẹ́yìn kó ń jà máa púpọ̀. Bó lọ wí. Salati wa taslimi wa zika Ìdílé ayé lè lọ fi sọ̀rọ̀. tahiyyati. Ẹ ṣe kéwọ́ wa àwọn àlọ́ kéwọ́ jù mí lọ. Múra kọ́ dépò tí mo dé. Àbí? Dípò náà. Exceptional làwa àpọ̀ láyé. Bẹ́ẹ̀ni. Ìmáàmù ìlú ìmáàmù àfa pọ̀ wá ti káyọ̀ òde kò sí tó kà wá. Múra kọ́ di ìmáàmù àgbà nílùú tẹ̀ ti bí ọ. Kò sí tó kàn mí bá lọ kíláàlì kìá mọ̀. Nígbà táwọn bá ṣe mítìnì àwa tá a wà nípò kálukú mọ̀ fa àyà níta àwa là á wà nínú ilé. Bẹ́ẹ̀ni, à ní pé ọ sí. Tani wọ́n pèsè. Ala al-Mustafa Kò wá ní mi la láti máa fi kò í tẹ̀lé Quadiriyah ká nígbà tí n ti mọ̀ rẹ́ gbìn wọ́n á ti ní mi la báyìí. Mélòó ló dì lóhun tí báwọn yẹn káàkiri báyìí kálukú wáyé ara rẹ tí wọ́n máa fẹ́ lánìí. Èmi nìkan mọ sọ̀rọ̀ tí mo dàbí ọba arúnsìn. Now. ala al-Mustafa al-Mukhtar khayril bariyati. Àti yóò máa nábì ọ̀wá ala rẹ̀. al-Mustafa al-Mukhtar Nínú khayril olùkọ́ni rí Ṣeré o. báyìí níbi ṣe ní agbára tó tọ́lọ̀ nǹkan tó ìgbà tá a sì kí o tí ì dá sí rẹ̀ díẹ̀. Ó rẹ̀ díẹ̀. Bàtà àwọn máa dáhùn Usman òde tiẹ̀ ru owó dé Abubakar ara wa rọ ànábì. Ara rọ̀ ọ́. So ẹ jẹ́ ara ó rọ̀ wá. Ẹ ti kára ó rọ̀ wá. À ń gbádùn yín. À ń gbádùn yín. Ẹ máa bá lọ báwọn. Ẹ máa bá a lọ bẹ́ẹ̀. Wala takhaf min dhil arshi iklala. Àwọn bẹ́ẹ̀ rú pé yóò tán. Kò lè tán. Èlé tán. Inna hadha la rizquna ma lahu min nafad. Àmín. Tọ́lá ẹ̀sẹ̀ só wọ́n pàṣẹ rẹ fún yín ni. Àsọ́lẹ̀ àwọn ẹni ọlọ́ọ̀lẹ́ jẹ́. Bẹ́ẹ̀mi náà ti já sọ́lẹ̀. Wọ́n lọ ìmọ̀lẹ́ pé nílùú wa lọ́fà. Wọ́n ń ṣe kíní kan ní ìmọ̀lẹ́ pé. Bàbá dáàdì ni wọ́n ń sáàfù ẹ̀bà lójú agbo. Mọ́mù sẹ́ni kò tí ì dé mọ́mù jọ́nà wọ́n ń sáàfù ẹ̀bà. Ẹnìkan rẹ̀ ẹ̀fọ́ sẹ́ni rẹ̀ yóò lágbà ẹni tí ò bí ẹni tó lè rólé rẹ̀. Bàbá wa gbọ́ wa sunkún kẹ́ Ọlọ́run tí ò bá sínú ọmọ mi tá yóò máa sáré tẹ̀lé ká báyìí ọ̀nà ọmọ mi. Allahu Akbar. Mo làwọn àti rí bàbá kan ló bí abáyé. Ọlọ́run jẹ́ àríyìn pé. ala al-Mustafa Ẹ má jẹ́ òun rẹ̀ yín rárá o. al-Mukhtar khayril bariyati. Njọ́ sí bàbá rán yín létí ní mọ̀lúdì wa lọ́fà jẹ́ rán yín létí pé mo fẹ́ kọ́ wá s'Óṣogbo dírù mo fẹ́ kẹ́yìn nù wá kẹ́ẹ̀tì ẹ̀fẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹni tí ò bá mọ yìí pẹ́ wá bàbá ló rí kú ẹsẹ̀ ẹni tí ò bá ti mọ yìí kò mọ yìí bàbá ni. Mo wà ń bẹ̀ mo dúró ẹ̀yin dúró bàbá dúró báyìí bàbá ní dírù dákun mo fẹ́ kẹ́yìn nù fẹsẹ̀ tẹ Òṣogbo. Mo máa sọ kí ni kúrò fún Mùsẹ́ nà mọ́. Bẹ́ẹ̀ bá gbọ́ sọsọ lójú ọwọ́ ló ṣẹ̀jẹ̀.
بولو ويجي على المصطفى المختار خير البرية ممكن لو كبو قدرية باتا باتا lágbàáyé lágbàáyé grand commander àwọn ò lè bẹ́ẹ̀ni láti pè yín bẹ́ẹ̀ torí kò sẹ́ni tá à ń jẹ nílé rẹ̀ Allah ẹ ti ń ṣe fún akáàkiri ayé ẹ jẹ́ àmọ́ yìí ẹ̀ èmi ò lóra yìí kó máa náwó ká níbi táwọn olówó ti jẹ́ ti ya wèrè máa lọ́wọ́ nísìnyí mélòó gan lẹ rí mọ́ òun kẹfẹ́ tọrọ jẹ lójú àgbo kẹ́hìnbà béèrè lọ́wọ́ rẹ̀ àníjẹ́ mọ́ jẹ bọ̀lì àtẹ̀pà 6. صلاتي وتسليمي bàbá tí ò jẹ́ káwọn máa sọ̀rọ̀ púpọ̀ àwa náà ní ká máa parí ọ̀rọ̀ ká àfẹ́ kàn sí àwọn kan wọ́n fẹ́ kó tán. Allahu Akbar olófà àmọ̀rọ̀ sọ́fà àmọ̀rọ̀ sọ àsìkò àbímọ́ni bẹ́ẹ̀ ni àgbékalẹ̀ ń bẹ àgbékalẹ̀ ń bẹ tó yanrantí bẹ́ẹ̀ ni tá a bá ń ṣe díẹ̀díẹ̀ kì í ṣe symbol timidity kì í ṣe tójó kì í ṣe tójó kọ́ òjòbó ẹnikẹ́ni ká máa wọlé kí ló wọlé tí ó kọ́ alẹ́sẹ̀ àtẹ̀pá. wọ́n ra ọkọ lù ú ẹ ti máa rí nínú ọkùnrin ọ̀sára díẹ̀ yìí. وتسليمي وأزكى تحيتي gbogbo tó wà lẹ̀ yóò tán آمين àmọ́ náà méjì ó pẹ́. آمين láfi ń bẹ̀bẹ̀ náà kì í ṣe pé à ń gba ẹ lọ́wọ́ mú kì í ṣe pé à ń gba ẹ lọ́wọ́ mú rárá àwa tọ̀ káàkiri ń tẹ̀ rí àwa rí torí wọn ò ní fọ̀rọ̀ hàn ẹ̀yin lè ní nǹkan àwa la lọ tí kálukú sọ tinú rẹ̀ fún wa wọn ò ní sọ fún yín láíláí wọn ò ní sọ sẹ́ni tá à ń sọ kí à ń bẹ́ lómi ìjà ní àbẹ̀ wọn tá a lè máa bẹ̀ èyí tẹ́ ẹ tọ́ga la lè máa bẹ̀ àwọn tá a bá sọ̀rọ̀ àṣẹ là á pa fún wọn ẹni tí o bá sì gbà kó sáré lé alẹ́ bàbá wa sì bá a pàdé ni bá a bá jọ sẹ́mọ́ tán náà nù àbá síkè náà bá fẹ́ mi ò fẹ́ ọ ń gbélé bàbá mi wọ́n máa sì máa mú ọ̀fà lọ máa ṣẹlẹ̀ ayé tiẹ̀ náà dábì ló ń jèrè. صلاتي وتسليمي وأزكى تحيتي èmi táyà rárá bẹ́ẹ̀ ṣe wò mí o níbo kí ló gbé kalẹ̀ ntọ́sí wà ń lẹ̀ tó mi ń jẹ ó lò tó sẹ́kù fara ọmọdé ma. alhamdulillah على المصطفى المختار torí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ní ọ̀gá ìdá ẹnìkan wọn kò lẹ́yìn àgbo wọn sàn bú mi lọ kò sì mọ̀ pọ́ ọmọ mi ló dúró lẹ́gbẹ̀ẹ́ hàn Allahu Akbar mo mẹ́ńtọ̀ àmọ́jọ́ ìyá rẹ̀ ò tí ì pè bẹ́ẹ̀ ni asun síwájú fún yóò pè nítorí ọmọdé bá da epo nù ẹ̀ mọ́ nà nítorí tó bá da omi nù ní ẹ̀ nà yóò tààrà omi bẹ̀rù epo. Allahu Akbar على المصطفى ẹ tó dúró lẹ́gbẹ̀ẹ́ báyìí bí èmi gẹ́gẹ́ ni ní sọ́kọ́kọ́sọ́ náà ẹ̀ múra má jà mọ́ dìjà àwọn èèyàn sàfẹ́fẹ́ nu gúnlé ọlá ẹ̀rú sì ń bà wá pé àfẹ́kùn fẹ́ nu gúnlé ọlá torí ọmọ ọlá làwà àrífẹ́ nu gúnlé ọlá láíláí tẹ́bárẹ̀ tí fẹ́ nu gúnlé ọlá kò ní bíbí ni bẹ́ẹ̀ ni wọn ò bí ire àbí kí wọ́n bí kan má bí ire kó ṣe pọ́ máa lè ran wọn ni. Allahu Akbar asáwò mo kí bàbá Khalifa wa àmàṣá sẹ́mi ẹ̀kọ́ ni ni mo sọ pé ẹ̀rẹ̀ tí kì í fi Lagos State kan. àyè bẹ́ẹ̀ kọ́ ni. Mashallah. ṣé Lagos náà kẹ́ ń gbé ni ṣé state náà kọ́ ni Lagos ni èmi ni wàhálà tẹ́ kú sí lọ́wọ́ dábì ló ń jẹ. صلاتي وتسليمي ṣé wàá pèmí náà ní fún ni Kwara State àbí ibi tí gbé náà fi kìmí o. وأزكى ọ̀rẹ́ wa tààrà. تحيتي على المصطفى وكان كبر أشراف سر الأجداد بقية الصالحين خير خلف لخير السلف. ما شاء الله. oyè kan tó ń bọ̀ tó tó fi kúrò àìpẹ́ mo fi yín pamọ́ náà èkó ni ti sọ mo lọ wí. وتسليمي ẹ kú iṣẹ́ ọ̀rọ̀ ọlọ́fà ni máa rántí dòní pé ọ wá lọ àárín àti ìjà kì í sàn tí ń jà ní ó pa ọ́ wàláhì ìbọ́lọ́fà àti sọ̀rọ̀ sẹ́wọ́n máa ti pẹ́ lóye jù àlọ́ bàbá àná ni kí tuntun ní o ọlọ́fà náà tí wọ́n ní ó jẹ́ ọ nígi lórí
tó náà ní wọ́n fẹ́ dé kò tó dé. Allahu akbar. Olóòtú àti ìmọ̀ kò ní kọlu ọ wọ́n ti dán wọ́n ti ní pàgbára ọ̀ka máa wẹ̀yìn máa lọ lé kí ló ń wá láàrin làásìgbò sọ̀rọ̀ tí nǹkan bá ṣe ọ́ tí ó sì ní nǹkan ò sọ̀fà máa lọ mo ti gbẹ̀ǹkú létí mo lọ lẹ́nu wọ́n ti pẹ́ lórí ìjọ àlọ́ wọ́n ti rí nítorí ti àlọ́. Àlàálẹ̀ mọ́sùtò fàl. Àkàn bẹ tí ò ní fẹ́ kíjà yìí ó tán ọlá àgbẹ̀bẹ̀ ni wọ́n ti ń rí oúnjẹ jẹ. Olúwa nínú ọ̀ràn olúwa nínú ìlú olúwa nínú mùrídí olúwa nínú mùrídá àwọn ò fẹ́ kí yìí ó máa lọ wọ́n fẹ́ bírèkì ẹ̀ divide and rule. Àwa là nígbà fún wọn. Àwa là nígbà. Mọ̀kútàrí khayril bariyati. Mùkáyọ̀ ẹ̀jẹ̀ sẹ́kì sàláàtì. Kò sí ẹni tí ń bá sàláàtì ṣe àdìgbà pé wọ́n yìí sọ̀gá àwọn. Torí àwọn àtọ̀ ká gbọ́dọ̀ kúrọ́ kí ni mo sọ lóde àbáǹdá kí ni yóò fún mi tí ó fi rà mí. Kò sí mo sọ lóde àbáǹdá mo ní kó dà sí rí ibi àti àṣírí. Wọ́n fún wa tó sì jẹ́ tested okay wọ́n kò lé alọ́ kì í ṣe pé duplicate ẹ̀ gbà lọ́mọ lónìí. Àmọ́ bá a ṣe ń káàkiri tá ń káàkiri àti mẹni tí ò fẹ́ kó tán ẹ tí ó dẹ sàdébi tí ó ti jìyà. Níjọ́ mi èèyàn lè gbìjà ara rẹ̀ wọ́n lọ láṣẹ jù ni bá a débi tẹ́ni tí ò mọ̀ ọ́ ló ti gbìjà rẹ̀. Salati wa taslimi. Ilé bàbá ọ̀rá jí ọlọ́ọ̀ni tí ó dàrú. Wá sí ká. Ẹ̀sẹ̀ yá mi. Tahiyyati. Ẹ̀yin bàbá ọ̀rá jí ẹ lọ ní sùúrù fúnra yín. Ẹ ní sùúrù fúnra yín. Àwọn àìsọmọdé ojú agbo yín ẹ̀ka lọ́dún ní kò dùn ẹ̀ ń ta síra yín. Ẹ ń ta síra yín. Ta lẹ́ máa tàn láwọn àdá àgbẹ̀ olùdà báàbù làwà. Bẹ́ẹ̀ni. Ẹ ń ta kàngbọ̀n síra. Ẹ̀ ń ta kàngbọ̀n síra yín. Fàájì àjọjà ẹ̀ ń bá wọ jẹ́ kò ní tó kírun mọ́. Ẹ kẹ̀ sọ mórí àga. Ẹ lọ rí ẹlẹ́jẹ̀ náà jẹ́ dúdú. Àrùn Nàìjíríà ń bẹ tọ̀sún ń bẹ ti Kwara ń bẹ ṣé bẹ́ẹ̀ kọ́ ni kálukú ní mánéjì àgbákò tó kàn. Kálukú ló ní problem kò sílé tí ò sádìgbà àjòkó lè mọ́lẹ̀ ni kò sílé ọlá tí wọ́n ní bára wọn sàdìgbà gbogbo ọmọ ọlá ní máa nígbèraga ẹ tó sì wà ń bẹ̀ dára àwa náà lè débẹ̀ ni wọ́n máa ṣe ẹ̀yìn kan tó ní respect ni àmọ́yọ ọmọ ọlá tí ó gbé bá tètè kú bá ṣe kú. Bàbá ọlọ́fà tó gbèsè wọ́n pèsè mítìn ìjọ kan wọ́n lọ ti pé 35 sọ̀rọ̀ ní kú mi àwọn tó fẹ́ jọba wọ́n ti pé 35 lórí ìyèké sọ̀rọ̀ ní kú mọ́ ẹni sọ̀rọ̀ fẹ́ jẹ tán ni. Bí bá ṣe pé àbúrò mi fẹ́ràn mi mo ti lọ ọdún tó pẹ́ lójú wọn wọ́n sọ lórí ikú ni. Ẹ ti pẹ́ o. Ẹ ti pẹ́. Àìsè bẹ̀rẹ̀ ni. Èmi bọ̀dá yín. Bàbá o. Èmi bọ̀dá yín. Bàbá o. Bọ̀dá yín lè mi. Bàbá o. Tó o ta ní bàbá mo jẹ bó lọ wí kí. Àlàálẹ̀ mọ́sùtò fàl. Mọ̀kútàrí khayril bariyati. Mo ṣe jí ni àbí. Àlàálẹ̀ mọ́sùtò fàl. Mo kí bàbá rẹ̀ kí mo kí ọ̀nkà. Mo kí olóyè ìrọ̀rùn. Kàn ń pa ìyálòde kàn ń pa. Mo wá kí ọkọ yẹn lẹ́kọ̀ọ́ olólùfẹ́ wa. Olólùfẹ́ wa. Bàbá tí ń gba donation lóde yìí níbi tó ra lẹ̀ sí ní sábó níbẹ̀ o. Olówó tó bá ra bẹ̀ nísìn ló làágùn. Wọ́n tún ti kọ́ àjà mẹ́ta tí lè kéwù tó jẹ́ tí lè kéwù. Mo ti débẹ̀ jò ní. Láàrin ìgboro. Nkíṣe Adam. Bàbá wa kú domi wọn á kí chairman gbogbo wa alága wa ń bọ̀ á kí ìmáàdù níbi tí bàrí kíkí tí n fi abẹ́rẹ́ kíkí tí mo fẹ́ sọ nìyí kò sọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ lẹ́kí mi ti sọ wá sí ẹja ní Quadiriyah tó bẹ́ẹ̀ bá sì jẹ́ sòrò kò kò ní jẹ́ sòrò sáfún ọ̀kan lọ́ọ́ fọ̀ wọn. Ìmáàdù mo kí i púpọ̀. Kò sí ẹni tó lè wá balẹ̀ bàbá yín jẹ́ tẹ́ ẹ̀ bá ti gbà ká yóò bá yín bàjẹ́. Kò sí ẹni náà níbi tí ìrẹ́pọ̀ bá wà bàbá ẹnìkan lè lọ túlé nílé. Ọmọ ilé ni ó sọ pé ẹ wá túlé wa
àwọn ni wọ́n sọ àṣírí bí wọ́n ṣe máa fara àta tó fún wa balẹ̀ bàbá wọn jẹ́. Allahu Akbar. bá a ti jí ìta ló má gbà láàrin wa nísìnyí. bọ̀dá àwọn sì ní mí. Bàbá o. Bàbá. ẹnàró mo rò pé ẹni bọ̀dá yín ní mí. Bàbá o. àwọn náà ń jà nílé wa kẹgbọ́n dáadáa nígbà tí mo jẹ̀mọ́ mú ọ̀fà ẹni tó ṣe ọ̀rọ̀ dúpẹ́ ní pálásì ọlọ́fà tó ṣe gbogbo nǹkan ẹ̀gbọ́n dáàdì mi mo ti lo àwọn ọdún rẹ́gẹ́dẹ́ àwọn tó wà lọ bá pé ìwọ náà wàá jẹ wọ́n sì tún wé láwà ní ẹ̀gbọ́n bàbá mi gẹ́gẹ́. tí bá ti kú omi mòlídìí ọmọ rẹ nílò lẹ́kọ̀ọ́ sọ́tẹ́ ní báwo kí tó ọmọ lọ tí àmì ìjẹ́ ẹ̀gbọ́n bàbá ẹni ẹ̀gbọ́n bàbá ẹni ẹ̀gbọ́n bàbá mi. a sì jẹ́ gbénu ilé àṣìlúra wá pa. mo wá sọ fáwọn ọ̀fà pé ẹ̀rí pé ẹ̀mọ́ tẹ̀ ń ṣe èmi jẹ ìmáàmù ẹ tún lọ mẹ́gbọ̀n bàbá mi àti pé ilé wa lẹ́ mọ̀ sí. èsì tí mo fún ọ nù. kò dìjà a sì jọ wà lágbólé ẹ̀gbọ́n bàbá tí ìyá dáàdì mi ò gbọdọ̀ gbé lóko. Yóò dàgbà dé. Lákìmí lọ́wọ́ kí n tú ọ̀rọ̀ palẹ̀ kẹ́lẹ́ máa tí mo mú mọ́ra ẹ̀gbọ́n dáàdì mi. Tàbá pàdé nínú ilé wa ní bàbá ẹ̀ káàbọ̀. Ṣùgbọ́n tí n bá dé ta lè má mú ni mí. Àwọn adáyé dí ilẹ̀ fóònù náà. Kékeré kọfà. Tàbá ń tì í ní bọ̀. Tàbá dé fámìlì àṣùwà wọ́n wà kọjú sí mi lọ́ọ̀kan ẹni afẹ́lẹ̀ àdélé rẹ̀ ọ̀bì àdélé rẹ̀. bí kàrá ṣètò ìtọ́nà sì kó àtìdẹ̀kùn àtìyálé mi lọ́wọ́ láti fi jẹ̀yàn jẹ́jẹ́ wọn ra ṣe. sọ́ọ́rí kí ogún ńlá nù ẹ̀gbọ́n bàbá èèyàn káwọn ìwọ náà tẹ́rí lẹ̀ wọ́n sì wé náà lẹ̀ wọ́n sì àdírẹ́sì ìmáàmù Ọ̀fà ọmọ ìmáàmù Ọ̀fà bàbá ìmáàmù Ọ̀fà. ẹ̀fọ́ tó bá bà léèyàn níta ló ṣe pa ètò àti lọ bà léèyàn ní kẹta àtànínú lọ tó o bá pa àwọn àkókò àwọn ọ̀fọ̀ lábẹ́ ọ̀ fi sùúrù mú kú ní àbí kó jẹ tí ó jẹ kó máa lọ. bàbá sọlá tí gbogbo ẹtí máa ń jẹnu rẹ yà ẹ̀fọ́ wọn ti bà sí abẹ́ bẹ́ẹ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú wọn èyí ò fọ́ rẹ̀ lábẹ́. iṣẹ́ àtò lọ kó má dànù ẹja rántí àwọn àná tá a bá ní ká bẹ́ẹ̀gì á bẹ́ àná mọ́ òní ò wá dojúrú ọ̀nà ò wá ní tòrò mọ́. Allahu Akbar. Naam. Wà á fọlá sùnmọ̀ jẹ́. ẹ̀yin yá wẹ́ni náà. ẹ̀ dá mi ló mọ́ ni. nàkí mi máa sọ̀rọ̀ lórí tó kọ̀. wàhálà lòbí lẹ́yìn yín bàbá tẹ́gbọ́ fẹ́mi ààrẹ kó lè débi tí ń lọ ni. Kò lè wà débi tí ń lọ ni. ìmáàdù kò síjà o. ẹ̀yin ọmọ aráàjì ẹ̀ dá mi lóhùn. ẹ̀ dáhùn bẹ́ẹ̀ dáhùn ẹ̀ padà dáhùn. torí gbogbo tára yìí bá ń sọ fún yẹn bàbá ara ni ẹ fún mi ní ìkìlọ̀ kan mo sì tẹ̀lé dọ́jọ́ tẹ̀mí lọ bọ́lọ̀ wọ́n ní àkànwó mo ní sá gbogbo àti ń bọ ọjà yìí o wọ́n ṣàṣìyàn o torí tó bá dọ̀là àwọn tó fi sọ dànù kábìrún má bàa pọ̀ nílùú yín. tó o bá ti ṣàṣìyàn ẹjọ́ tíjà bá parí bí ìwèrè bí agẹ́nìkẹ̀rẹ́ tí o máa tẹ̀lé ọká o torí ìjà yìí fẹ́ parí o má ṣàṣìyàn o tó rán ọ̀rẹ́ tẹ nǹkan bàbá ńlá rẹ̀ tó sì fi dùn ní wàláì ń ṣàṣìyàn rí àmọ́ dán wò nítorí bàbá pàdé yóò máa jẹ́ tiẹ̀. Lẹ́nàbí Muhammad. wá sí dáhùn lọ ilé nínú kí mo ti ṣe fún wa o. ẹja fọra wa mọ́. Al-Ikhlas kò sí má lónìí. ká sì máa ṣáájú láṣáájú kò tẹ̀ kò wọ́ chairman rí mi o bàbá débì àsọgbọ́n àṣàlá ti sọ̀gá wa o wàláì tá a bá gbọ́n tó yàtọ̀ síbẹ̀ àìṣe wèrè fa àwa àìṣe wèrè o àwọn tí a fẹ́ sọ nǹkan tó bí àánú
á ní wọ́n gbọ́dọ̀ gbé mọ́ni. bẹ́ẹ̀ni abọ́njà ni. dákẹ́ ọ̀gbọ́dọ̀ sọ́npá àmọ́ kò ní sọ́npá àmọ́ torí àti ìní ó sọ́npá àdòní. àmọ́ àgbọ́dọ̀ máa sọ yẹn fún yín torí ńgbà tá a débi tá a lọ yóò máa yé bàbá Khalifa àwọn àbíyá pé ẹ̀yin wo ni wọ́n bá pé ká ní kíkẹ́ ọ̀tá ṣèbẹ́yìn ni fáìtà fún Sàláàtì ó kọ tí wọ́n tààgì wa nù náà náà kò rí bẹ́ẹ̀ ń gbá àwọn ọ̀nà tó àròpé bẹ́ẹ̀ ni àwa sọ̀rọ̀ nísìn. táwọn náà bá wá ṣe díẹ̀ àlè rọ̀rọ̀ gbámú èyí ti lọ bá nù àwọn táwọn àmì ẹja ní náà wọ́n là ń kán mẹ́wọ̀n ní jèrè láyé àti lọ́rùn ẹni ta ni ẹni tí ń gbìjà tí ò mọ̀ ní jíjà fi bẹ̀rẹ̀ yóò sọ fún ayé àtàlìkì àmọ́ n tí o tójú rẹ sẹ ọwọ́ àná òkè à ní ìgbà ìwọ náà wàá kojú lọ kí ni ọmọ tó díjà wọn. kí lọ́mọ tó dán pọ̀. àwọn àbíkódà kí ló ṣẹlẹ̀ sẹ́ fi ń jà ó ní wọ́n ní òdà náà ni ayé rẹ̀ ò ní dà báwọn ọ̀rọ̀ rẹ̀ tún wá bàjẹ́ torí wọn ti dá sí tọ́ọ̀mọ̀dì rẹ̀. kéèyàn máa jẹ́ tàwa táwa lójú agbo yìí wọ́n tí ò bá yé ẹni ò yé yín. ẹni ò yé yín ẹ má bàa dá sí. ohun tó mi fi lè dá sí bàbá Sàláàtì ni pé ẹ̀yin náà lẹ gbà pé ẹ lọ dá sí àwa káàkiri àwa náà a ṣe bí ọ̀dẹ̀ bí ọ̀bọ kálíbà àwọn tí ń jọ̀bọ̀ ọ̀rọ̀ wa ń jáde ọ̀pọ̀lọpọ̀ wọn ò kórìíra Sàláàtì kókó kan tó wà bí ọlọ́ọ̀bà jù amina tó bá ti tu yóò sì rí bá a ti fẹ́ amina ẹ gbọ́ dáadáa báyìí ẹ bá wa bẹ bàbá ẹ tó wá bẹ abẹ àwọn tí ń bẹ yẹn káàkiri ọ̀sẹ̀ tí ń bọ̀ náà ní olójútù. Inshallah. Sí àmì dáadáa. Amina. Mo sì bẹ dírú. Gbogbo náà ìwà ọlọ́run dá yín fún ẹ máa tọ́ káàkiri. ẹ máa tọ́ káàkiri. Dáwọ́lá yìí ẹgbẹ́ ká. Wọ́n pè é lóko níbi tí ò sí náà ẹ lọ bẹ̀. Ẹ lọ bẹ̀ àwọn èèyàn fẹ́ rí wọ́n fàlùbáríkà yín rí. Ẹ fẹ́ lè jẹ̀lá. Ẹ lọ rí náà kí ìbò sí wàhálà. A fẹ́ kí wọ́n sáàfù gbogbo ayípo. Sàláàtì lónìí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Àmọ́ Quadiriyah lọ́nà tó kún wọn fún ṣe bẹ́ẹ̀ kọ́ yẹn ni. Bí tẹ́ ẹ ti kan gbogbo wa nù. Òun ni kò sínú tí ẹ̀ ti ní lè pàṣẹ gẹ́gẹ́ bí grand commander. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí àti ẹ̀gbàṣẹ́ fún. Àwọn adétòrò àwọn onígbàjò. Àwọn tẹ́ ẹ̀gbàṣẹ́ fún. Ẹni tí àbá bò ní nǹkan kì í kí ni káàbọ̀. Ọba àlọ́kọ́ máa tìrìn àjòdè kí ló gbà lọ́wọ́ rẹ̀ ọkú dànù. Ẹ̀nà bá fún búrẹ́dì lánàá nù kìí ẹ̀ẹ́dẹ̀ dáadáa o ó jẹ lánàá nù. Mo fẹ́ ṣàdúrà nù. Ọkọ̀ mọ̀ lọ. Àbí ká tún má jà sèyìn ń lè kónù. Dírìwì náà tún la Àbújá nù. Gbogbo wa ẹni a máa sinmi bàbá ti sinmi iṣẹ́ yóò dùn ọlọ́run méjì ó dúró. Ọlọ́kọ́lọ́ máa ṣàlékún àlàáfíà ni. Amina. Gbogbo wa yányán Ọlọ́run fi n ti ń ṣẹlẹ̀ dán o bàbá àwárí ara yọ ń bẹ̀. Njẹ́ tí Yusufu ti ń kàrà sọ̀sù lẹ́yà ó ní ìwọ ọwọ́ àkùrọ̀ ọmọ mi kò fẹ́ bọ́ sí sinẹ́ ó náà gbọ́n sùlẹ́yà náà gbọ́n ó ní bùnú ìtúbi tàlà bọ́ọ̀ sí ni mi nǹkan mẹ́ta ló jẹ́ àdéhùn fún mi bí wò bí kà. Ìfẹ́ tí mo ní sí ọ àdéhùn ló jẹ́ ṣiṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì bí káfíńtì mọ́ kò sọ́bìn tó lówó tó mi ní gbogbo Mísírà àdéhùn ni. Ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ àdéhùn tó ọmọ tíwọ́ Yusufu tó ń dá mi lẹ́bi mo fáìn kò sọ́bìn tó fáìn tó mi. Bàbá Sàláàtì ipò tẹ́ ẹ wà ipò àdéhùn ni. Sùlíà ló sọ ọ̀rọ̀ ń kalẹ̀ tèmi náà àdéhùn ni tèmi tẹ́ ń wò àdéhùn ni. Mo ti drive kọjá nílé àwọn ọlọ́tẹ̀ ńjọ́ kan ó sì gbé òkúta kí ló ṣe fọ́kọ̀ mi ó sì fọwọ́ gíláàsì ẹ̀ gbáù àwọn ń sa ọkọ̀ ládàá ọkọ̀ olówó iyebíye ọkọ̀ millions mo sì drive lọlé CP wa ní Imam afẹ́jà mo lẹ́tọ̀ọ́rì mi tìyàn mọ́lé lọ́fà bẹ́ẹ̀ bá tìyàn mọ́lé ńjọ́ tíjà bá parí wọ́n ní mọ́mọ́ mú yàn lẹ́fíẹ́lẹ̀ ọkọ̀ yẹn bàjẹ́ pé dúkùn lẹ́gùn mẹ́lò ni wọ́n bàjẹ́ kọjá tuntun ṣe wọ́n wò ní odó ìka ọmọ àràfà ìka oríkìlẹ̀ ẹlọ́rọ̀ ọmọ bàjẹ́ o
ara mọ́tò millions mọ́tò tuntun nítorí mo gbé jáde ní àbàjẹ́ wọ́n wá ń sá mọ́tò ládàá bí ẹran léyà gbàtí wọ́n wá bí ẹ̀ táwọn lọ gbé odó wá ń wò ní odó nígbà ajé o wọ́n iléyà ọdún màlẹ́ àwọn àná láti parí ẹ lónìí ẹ wọ̀rọ̀ ọ̀fà lónìí ó wá tutù wá níní abẹ́ ìgbọ́ dáadáa ni àwọn àjọ ń jòkó àwọn àtúnjọ ń fọkọ́ra wa lọ́rùn ní tó gbóná kóòtù mẹ́jọ làwọn ti rojọ́ nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò papọ̀ mẹ́jọ ẹgbàgbé ẹ̀ ẹjọ́ tí ì sí ọdún 12 la fi ń ro owó tá a ná fún lọ́ọ̀yà bẹ́ẹ̀ báyìí kọ́ ní gómìnà ní òwá sí. gbà tó yára ní kí n lọ gba ẹsẹ̀ tó bá lọ kóòtù lẹ́ẹ̀kan báyìí 1.5 million ni olùjọ́ kò rojọ́ mo ní ẹ wá sáà ní parí ìjà báyìí náà kí ni sọ̀rọ̀ ẹni lórí púpọ̀ wọ́n kàn lọ lẹ́ẹ̀kan kò rojọ́ o wọ́n tún àjọ ẹ̀ náà ni o yóò tún wọ́n àtún ẹ̀wá ń jọ 5 mo ní ẹ wá nínú ẹ̀yin náà lẹ parí gbogbo ẹ̀ ẹ má dúnra wọ́n bu wa wọ́n gà sọ wà láyé wá dáa tẹ bá gbọ́ tẹlẹmí náà sọ bí ẹ ṣe kú tó ẹlòmí náà máa ń sun ẹkún lọ́wọ́ fún ọ̀rọ̀ tí ẹ sọ sẹlòmí náà fà á náà máa ń sun ẹkún ìlú sí láyé tá a bá lù wájú yóò dùn lẹ́yìn àmọ́ yóò tòrò bàbá sọlá títí ni yóò tòrò. Amina. Yóò sì tòrò náà ni. Torí kó tòrò làwọn fi nísìmí. Tí ẹ bá wà láàrin ọlọ́tẹ̀ tí bá ń jẹ tí bá mu tí bá ń yọ yóò ṣubú kẹ́yìn. Àbíkọ́ ni pé nǹkan parí àrí tòrò. Àrí tòrò bàbá ojú mi rí díẹ̀ bá. Wọ́n ti jí màmá mi lórí fóṣù mẹ́jọ tí mo ń kírun lábẹ́ igi òsì ní pálásì lọ́ba. Wọ́n tún tì í dì màmá mi lórí tí ń kọjá bẹ́ẹ̀ tí ń gbọ́dọ̀ wọ̀ bẹ́ẹ̀ kò ní kéèjì bá wọn sùn tó kí wọ́n bẹ́ẹ̀. Èmi tó ń jẹ́ kó yìí. Tí kò tó ládàáwò ayé ká lọ kírun nínú ìgbẹ́ kan gbà tó padà tán ó padà síbi tọ́lọ̀ ń padà dábí sí àmì ń padà síbẹ̀ tó bá di June ní ogún ọdún nísìn 20 years ṣùgbọ́n kò rọrùn nípìnlẹ̀ ó gbóná jẹjẹ nàkímù náà sì mà bó lè jà mo tún wá ní nǹkan ìjà lọ́wọ́ tẹ́sẹ̀ lókè gbogbo ẹ̀ ló pé owó àdáadáa ìdá alábọ̀ àtakọ̀ tá bẹ̀ wájú bẹ̀ sẹ́yìn sílíkì máa ìdá olójú méjì. a máa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ níjà bá parí síkírù ọ̀fọ̀ tú ni pọfẹsọ náà ti ẹjọ́ pé tó bá sẹyìn fi yá nàbì. sallallahu alaihi wasallam. táyà bá ti ní ìjà kò sọmọ yín ti jà kódà ẹ fi yá Ọlọ́run ẹ gbà pé síìtì tẹ ẹ jókòó síìtì kí wọ́n rí ìfín ni kò sẹ́ni tí ó ga tí wọ́n ní fẹ́ rogún ẹ jẹ́ kó tán bá yẹn mo tún bẹ wẹ ẹyin ilé ara wa Sàláàtì ẹni tó bá tẹ̀ ẹ̀ bá jà máa ń sìn ẹni tó sọ pé ẹ̀ lè jà ò sí ẹ ti jà ẹ ti sọ̀rọ̀ sókè ṣé bẹ́ẹ̀ kọ́ èèyàn máa áǹgì ìdà tó bá dá ẹ̀kọ́ áǹgì sword ní pé bí tá a bá dé tí n bá jagun tí mo pa àyàn tán tọkàn bá balẹ̀ ta ni ó tẹ̀lé mi ká kò sí ó lẹ̀bẹ̀ táwọn ń bẹ̀ kì í ṣe pé abẹ́kẹ́ yọ máa le torí ẹni tí ń fèsì ń pé ó lè jẹ́lẹ̀ bàbá rẹ̀ ẹni tó sì dúró ti bí èmi ni ṣùgbọ́n n fún láṣẹ kó sọ̀rọ̀ mo ní ó depo nù lónìí náà níjọ́ tó bá da omi nù yóò ṣàgbákò mi. ẹ mọ̀ pé bàbá Sàláàtì àwọn ará jí èmi ò sọ wá sí o mò ń bẹ àwọn tí ń jà ní o torí mi ti jàrí o ẹ ní pé ń jàrí o ìjà àgbáyé sì ń tèmi wọ́n fi ọ̀bẹ gbígbóná dúmọ̀lú wọ́n láti mí sí nítorí mi wọ́n mọ̀ yẹn náà fílà sí ìtì ọ̀gẹ̀dẹ̀ wọ́n fi irú sàlù àlá ó jẹ́ kí n rí náà rí pé ìjà burú àwọn tó kú nínú náà ní ìsìn wọn ò lè wáyé mọ́ ilẹ̀ sì ti máa yáwó wọ́n bu nǹkan mímbàrí àìlò mímbàrí lọ́fà tẹ́lẹ̀ a máa kó yẹ̀pẹ̀ ẹjọ́ ni ní bá lọ rí nǹkan máa lọ́dún kọ̀ọ̀la lẹ́sẹ̀ mi Allahu Akbar mo ṣe fẹ́ tí mo dé rẹ̀ báyìí àwọn tó ní mi ń pé káyọ̀ ọ̀gbọ̀dọ̀ gún bọ́ ọ bá gún lónìí ọgùn nǹkan mi mo wá dùn mí ní ẹ máa wú
sẹ́kẹsẹ́kẹ àbà àkàràbà níbi tí èèyàn ogun kéwù ló bí ìgbà yẹn tí nǹkan tí tutù tí ìdìbò akọ̀dà ni wọ́n kan stage mi tí n kò ní yídì tí wọ́n ti gun tí wọ́n tún là ń jọ kìdí wọ́n là dáná mi ó tún dọ̀ọ́dún mi ká tó kàn mí bá a ṣe mánéjì fún bí ọdún mẹ́wàá nù kó tó nípa àwa kọ́ ìta ló bá mánéjì nísìn láwa yìí náà ní báyìí. lórí àwẹ̀ láàní wọ́n fẹ́ dá ìyá mi rábí lójú ọlọ́run ni ò gbà ọlọ́run ni ò gbà lẹ́rú fi ń bà mí òjò ìjà tó sùn yìí kò rẹ́rìn o àmọ́ lòun ní jí ó rọ̀ Amina. òjò dùnú ni ó rọ̀ fún wa Amina. a sì ní dẹ̀ nǹkan wò lára ara wa Amina. dáadáa là á máa rán síra wa bàbá ló sọ pé ẹ ṣe jẹ fún aláyè ká sọ̀rọ̀ Ẹ ṣeun. ẹjẹ́ àtẹwà àdúrà Ẹja tẹ́wọ́ àdúrà. Kí n kálukú tẹ́wọ́ àdúrà rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀ sì láyé Amina. àwa yìí sì láàjọ sí Amina. adúgbò lọ́dọ̀ ọlọ́run ya Allah ya Hananu ya Mannan Amin. ya Dayyana ya Sultan Amin. innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun Amin. fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa huwa ilayhi turja'un. Amin. Nakulu sí báyìí ni.